ìbílẹ̀ tí ò bá tojú ẹni ṣú àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n nírúfẹ́ òkùnkùn bẹ́ẹ̀ á máa ṣòro rìn. Ẹ wá wo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa tí ọ̀gá àgbà àti gbajúgbajà òṣèré tíátà tó jẹ́ ògbóǹtarìgì Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello tí wọ́n sọ nípa ohun tó fà á tí ọmọ wọn tí ó ṣe pọ̀ tó bẹ́yẹn torí àwọn míì àti ẹ̀ máa pè wọ́n ní alọ́mọ lágbọ̀n. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un, wọ́n ní ọmọ 18 òun ni àwọn ní tí wọ́n dẹ̀ wà láyé tí wọ́n wà láàyè àti àlàáfíà ara o. Bàbá yìí ní ọdún 52 52 years rèé tí àwọn ti ń ṣe eré tí ó lè jẹ́ wípé inú àwọn dùn wípé àwọn ọmọ àwọn náà wọ́n ń gùn lé iṣẹ́ ọ̀hún tí wọ́n dẹ̀ ń ṣe àṣeyọrí lórí ẹ̀. Àlàyé wà rèé tí bàbá yìí ṣe lórí ọ̀rọ̀ ọmọ 18 òṣì ọmọ 18 tí wọ́n ní wọ́n bí sí ilé ayé o. Nígbà àwọn rí bàbá pé ǹjẹ́ yìí náà lè la àwọn aráàsìn tí wọ́n ṣẹ̀ ń dàgbà wọ́n lóye pé kí wọ́n bí ọmọ púpọ̀ gbọ́dọ̀ bí ẹni wípé oore wà ní ọmọ púpọ̀ bíbí, ṣùgbọ́n Adébáyọ̀ Sàlámì mú ẹnu sọ̀rọ̀ o. Wọ́n ní òun ò ní fi àsìkò kankan fi la ẹnikẹ́ni lóye àfi gba ẹnikẹ́ni lámọ̀ràn wípé kí wọ́n bí ọmọ púpọ̀ o. Bàbá yìí níṣẹ́ rí ọmọ tí àwọn bí tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ yìí wípé kì máa ṣe pé ìfẹ́ inú tàwọn náà ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí wọ́n kọ́ lẹ̀ fún àwọn gẹ́gẹ́ bí kádàrá ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí àwọn bí yìí wípé nígbà tí aláwọ̀ dé lọ́mọ bẹ̀rẹ̀ sí ní di yanturu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí tí ó ṣíṣọ lójú ẹ̀ tí ó ń jẹ́ kó máa yí àwọn ènìyàn. Bàbá yìí ní lóòótọ́ ṣe mọ̀ wípé tí èèyàn bá jẹ́ òṣèré tó tún wá jẹ́ gbajúgbajà ìlú mọ̀ọ́ká tó bá jẹ́ wípé ọkùnrin ni àwọn obìnrin wọn ò mọ ọ̀rọ̀ ìgbà yìí ká lọ́tún lósì ni, bẹ́ẹ̀ kó jẹ́ pé obìnrin náà àwọn ọkùnrin wọn ò máa rọ̀ gbà yìí ká lọ́tún lósì ni o. Bàbá yìí nígbà tí orúkọ dé tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣọ̀mṣọ̀m ni àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní yọjú o wípé kí àwọn náà bá lè lọ́mọ pẹ̀lú Ọ̀gá Bello, kọ́mọ àwọn náà bá lè jẹ́ Adébáyọ̀, kọ́mọ àwọn náà lè jẹ́ Adébáyọ̀. Bàbá yìí wá sọ ọ́ di mímọ̀ o. Ó ní lóòótọ́ bí ọ̀rọ̀ ṣe ti para bẹ́yìn yọ fún àwọn yìí, àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé gbogbo ohun tí àwọn nílò láti fi tọ́ gbogbo àwọn ọmọ òun náà lọ́run pèsè tí àwọn sì rí àwọn ọmọ ìtọ́ débi tó lójú àmì àti tó lámìlaka o. Ṣùgbọ́n bàbá yìí wá ní gbogbo èèyàn náà kọ́ ló máa nírú oore ọ̀fẹ́ báyìí láti rí ìgbà kẹba lè tọ́ ọmọ púpọ̀ o. Wípé àwọn ò ní gba ẹnikẹ́ni lámọ̀ràn wípé kí wọ́n bí ọmọ púpọ̀ torí tí wọ́n bá ti pọ̀ ju ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ni àwọn àgbàlagbà sọ wípé ó máa ń tẹ̀lé téèyàn bá ti bí ọmọ púpọ̀ o. Ó wá ní òun ò tiẹ̀ ní la ẹnikẹ́ni lọ́yẹ̀ bá jẹ́ pé ọkùnrin kókó lọ́ọ́ lè fẹ́yàwó méjì pé bàbá yìí ní kì í ṣe kèrè mi o pé ìta tó dán làwọn èèyàn ń wò wọn ò mọ ohun tó wà nínú ọ̀fà wípé ojú òjé lọ o. Bàbá yìí ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá tún jẹ́ gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká náà wípé kì í fẹ́ dáadáa lọ bẹ́ẹ̀ títí tí àwọn oníṣẹ́ tíátà méjì bá fẹ́ra wọn. Ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ pẹ́ǹtúká wọn ló máa ń padà ṣẹlẹ̀ láàrin wọn wípé àǹfààní tí àwọn míì máa ń rí gbà kọ́ ni àwọn míì náà lè rí gbà o. Wọ́n wá ní tí àwọn méjì bá fẹ́ràn lọ́jọ́ ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tíátà wípé àwọn ọkùnrin náà ti máa ń mọ̀ pé obìnrin máa ń pọ̀ jù ní ẹ̀yìn àwọn, bẹ́ẹ̀ làwọn obìnrin mọ̀ pé ọkùnrin máa ń pọ̀ jù lẹ́yìn àwọn. Wọ́n níbi tí pẹ́ǹtùká ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ rèé, ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọkọ bá lè ṣiṣẹ́ ọ̀tọ̀ kí àwọn náà ṣiṣẹ́ ọ̀tọ̀ ó ṣeé ṣe kí ìgbéyàwó wọn kó máa lárinrin kó dẹ̀ máa làmìlaka wípé àwọn ò ní fún ẹnikẹ́ni lámọ̀ràn kí lọ rè fẹ́ ìyàwó méjì tàbí kí ó bí ọmọ rẹpẹtẹ o. Bẹ́ẹ̀ làwọn òdẹ̀ ní la òṣèré àbí àwọn tí wọ́n bá jẹ́ ìlú mọ̀ọ́ká méjì kí wọ́n fẹ́ra wọn tó ló ṣeé ṣe kí ìgbéyàwó wọn má ní ìgbẹ̀yìn tó dùn. Eléyìí náà ni Ọ̀gá Bello sọ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn nípa bí wọ́n ṣe bí ọmọ tó pọ̀ jákèjádò gbogbo àwọn orígun mẹ́rin àgbáyé o. Bàbá yìí ti wá lanu kò tó pé àwọn ò ní fún ẹnikẹ́ni lámọ̀ràn kó lọ rè bímọ ju tí pa bá ká àbí kó fẹ́yàwó ju. The grassroots ní iléeṣẹ́ Owutu FM Yẹ́sàlẹ̀ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́, ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM, the mouthpiece of the grassroots Yẹ́sàlẹ̀ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ máa gbọ́ Yẹ́sàlẹ̀ náà ni. Ilé iṣẹ́ kan àtọ́ máa ń gbóhùn sáfẹ́fẹ́, ilé iṣẹ́ kan àtọ́ máa ń gbóhùn sáfẹ́fẹ́, Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn.
ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Owutu. Àwọn náà ṣe bẹ̀bẹ̀, ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu. Owutu ṣe bẹ̀bẹ̀, igbó lóhun ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ lówùtú FM kẹ́ wá gbẹnu sí máa. Thank you very much. Owutu ni o. FM Lagos. Bye.